Ẹ̀yin èèyàn wa nílé ní gbogbo tẹ̀ tí ń wò mí, ẹ mọ̀ jẹ́ ká wo fídíò yìí dáadáa. Ẹ wo ọ̀rọ̀ ọmọ kékeré tẹ rí tẹ́ ń wò yìí, ọmọ kékeré àti ìyá rẹ̀ òun lọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn. Ẹni bá wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn, ó lè pè lọ́rọ̀ eré ṣùgbọ́n kì í ṣeré o. Kí ni tó ṣẹlẹ̀ ni wípé ìyá yìí, ọmọ yìí ń sùn, ọmọ yìí fẹ́ sùn, ìyá rẹ̀ wá sọ wípé ọmọ mi o, oorun ayọ̀ aláàárẹ̀ o, bọ́mọ ṣe dìde tó yarí nìyẹn pé irú kíní yẹn ẹ bá mi sọ bẹ́ẹ̀ pé aláàárẹ̀ nírú bẹ́ẹ̀dì yìí, ó ní ṣerú bẹ́ẹ̀dì ilé yẹn ti ń lálàárẹ̀, ṣé yẹn lè sun orí bẹ́ẹ̀dì kó lálàárẹ̀? Ó jẹ́ pé orí bẹ́ẹ̀dì tó yẹ pé tóun bá sùn ṣe ló mọ rí àwọn ará abúlé, àwọn ìyá ayé tán máa ń léwu tán máa ń fi ẹgbàá léwu kiri. Ó lè wá sọ pé aláyọ̀ sweet dream, ó ní níbo nírú bẹ́ẹ̀dì yìí. Ó ní pé ìyá rẹ̀ wá sọ fún un pé ṣùgbọ́n báwọn olówó ṣe máa ń sọ nìyẹn. Ó ní ṣé ó wáyé kí àwọn ọmọ tálíkà káwọn tálíkà mọ sọ bẹ́ẹ̀ fúnra wọn. Ó ní pé tó yẹ pé tó máa sùn báyìí ṣe ló mọ ní wọn tó máa sọ pé ó yá come mọ̀ bọ̀. Ó ní pé òun tí ì ṣe tán àti lọ. Ó ní kí ìyá mọ̀mọ́ sọ wípé sweet dream wípé aláàárẹ̀ o, wípé kò sí tó ń já láàárẹ̀ nínú bẹ́ẹ̀dì yìí. Ẹ̀yin náà ẹ wò dáadáa, ẹ wo bẹ́ẹ̀dì yìí. Ṣé téèyàn bá sùn lóòótọ́ ṣé èèyàn lè lálàárẹ̀ lórí ẹ̀? Ṣé téèyàn bá sun orí bẹ́ẹ̀dì yìí ní tòótọ́? Ẹ̀yin náà ẹ jẹ́ ká wò. Ṣé hàn lè mọ fẹ́ gba léèyàn lójú oorun lóòótọ́? Ṣé gúngàn ò lè léèyàn? Ẹ̀yin náà ẹ wò ó dáadáa, ẹ wò. Ó yá ẹ gbọ́ nǹkan tọ́mọ yẹn sọ, tí ìyá àtọmọ náà sọ, ẹ gbọ́ dáadáa fún ara yín, ẹnu àgbà. I sleep here, sweet dreams. Mommy, I no dey tell me that sweet dreams. I bet we should be say sweet dream. Wetin dey bad if I tell you sweet dreams? Mommy, no dey tell me person wey like that for this type of form. How you go dey dream well? We should be say make I sleep dream. If I like that for this form, mommy, I dey see my village people. Dem go dey carry cane dey pursue me. Strange people. Obere, Mommy, why is it that you don't like good things? Mommy, I no want that. Wetin concern form and dream? If no be so big man dey tell their children sweet dream. Mommy, na like your own. Poor man picking go dey tell you follow poor man picking go sweet dream. How the thing want take work now? See they tell me sweet dream. And they see village people they go dey call me come over. Because I tell you sweet dream on top this kind of phone. This phone, I be the thing. I go see village people they go dey call me. They go dey call me. I no want go. I better get out. You are a troublesome somebody. No, they tell me that sweet dream. So no, they tell me I no like.